ṣé tá bá ti jáde ká má lọ lemon. Inú community ọmọbìnrin kan fẹ́ ewúrẹ́ kiri nínú community. Fún wọn bí jàre ọkọ mi gbà. Jẹun kíá. Ó dà sọ bẹ́ẹ̀ dà. Sọ bẹ́ẹ̀ là ń wẹ́ ẹran la rí. Church ìjọ èèyàn lélẹ̀ èwo ni ẹran tẹ́ fẹ́ mú wọlé. Ṣó gbádùn. A ṣe bá mi wí torí kí ni ìgbà tó yóò dọ̀tí. Ìwọ tó wọ rẹ́ẹ̀dì yẹn mo bá wí jàre. Jẹun ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Níbi tẹ́mi wò yìí ní òkùnkùn nọ́mà o. Èmi náà wò náà. Torí ọ̀rọ̀ tó sọ yìí tínú bá bí mi tí mo bá yí ojú padà sí màá ní gbogbo yín kẹ́ ẹ̀ já wèrè. Kò ṣe wípé orí ẹ̀ ti dàrú kò ṣe pé jẹ́ ta sí lọ́pọlọ ó mọ nǹkan tó ń ṣe. Tó bá jẹ́ bí àbórí eléyìí dàrú. Ẹ yà mú fílọ̀ mi. Gbọ́dọ̀ dé orí mi. Gbọ́dọ̀ mi. Tí nǹkan bá fi lè ṣe ẹran sórí aṣọ tó wọ̀ yìí á di ẹ̀jẹ̀ mi lọ́rùn. Káì! Lágbára Ọlọ́run aṣọ àlà tí mo wọ̀ ayé ò ní depo sí. Army power! 100%. Wakanda! For life! Kí lẹ fẹ́ ṣe? Kí máa ṣe mẹ́wàá máa ṣogún pàápàá kódà máa ṣọgbọ̀n. Ṣé àwọn kìtà bá ní journalist nínú community ṣé àwọn kan bá ti gbé news jáde? Wọ́n bá sọ wípé sọ bẹ́ẹ̀ la béèrè ẹran la rí. Tó bá ti bí yín dà tó máa bí mọ́ mi yín mọ́ dáàdi yín ẹ̀yìn ẹ̀tú ẹran.